ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe. Olúwa ṣeun o. Olúwa tóbi o. Wọ́n ní àwọn ritual tó yẹ kí Queen Naomi ṣe láti fi padà wá sí inú palace. Wọ́n ní rere ni wọ́n ló já sí o. Wípé gbogbo àwọn olórí wọn ò mọ̀gbà tí wọ́n ṣe. Wọ́n ní kábíyèsí ò jẹ́ kí wọ́n mọ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní wọ́n kàn ṣàdédé bẹ̀rẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Wọ́n ní ìgbà tí wọ́n máa fi jí báyìí wọ́n náà ti parí ritual. Ṣé ẹ rí pé bàbá wẹrí ńlá wọ́n smart. Wọ́n ní immediately dẹ̀ ní kábíyèsí ti fi iyùn wọn padà sí wọn lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ìgbà tí àǹtí wa tí wọ́n rí movement pé ó dàbí ẹni pé èèyàn kan wà ní Royal Manor. Wọ́n ní àǹtí wa bá bẹ̀rẹ̀ náà bá fẹ́ máa lọ sí Royal Manor. Ipe kan lọ wo ẹni tó wà ní Royal Manor. Bí a ṣe gbọ́ Queen Naomi náà wá sí inú ààfin àwọn dẹ̀ ni wọ́n wà ń bẹ̀. Wọ́n ní bí àwọn security guard bí wọ́n ṣe dá àǹtí wa padà nìyẹn. Wọ́n ní àǹtí wa ò believe ẹ̀. Ipe àǹtí wa ní ta ló wà ní Royal Manor tí ẹni káwọn má lọ bẹ̀. Wọ́n ní wọ́n dá wọn padà ní o wípé kán padà sí inú ààfin. Nǹkan tá a gbọ́ nìyẹn torí ọ̀rọ̀ àwọn sísí wa gbogbo yìí. Ọ̀rọ̀ wọn ó gba àdúrà seriously kì í ṣe kékeré. Lẹ́yìn yẹn wọ́n ní bí àǹtí wa Fashion bí òun ṣe gbọ́ wípé wọ́n ti ṣe gbogbo àwọn ritual tó yẹ kán ṣe fún Queen Naomi o. Wọ́n ní ṣe ni ó mú mọ́tò ẹ̀ lórí mọ́tò ẹ̀ ló ti bọ inú gòtò nígbà tí ó gbọ́ wípé wọ́n ti parí ritual Queen Naomi. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn sísí wa gbogbo iná ti ń gbé oríṣiríṣi ẹsẹ̀ kán má lè ṣe ritual yẹn fún Queen Naomi. Torí a gbọ́ wípé àǹtí wa òun àti àwọn family ẹ̀ wọ́n lọ sí secret forest torí wọ́n ní àwọn elder kọ̀ọ̀kan wọ́n ní secret forest ní kán ti lọ ṣe ritual yìí. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní kábíyèsí wọ́n gbé ní ọ̀nà àrà wọ́n gbé gba inú palace wọn tó jẹ́ pé ó yà wọ́n lẹ́nu. Wọ́n ní kí gbogbo wọn tó jí wọ́n ti lọ mú àwọn elder tó jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. Àwọn ni wọ́n wá tí wọ́n jọ ṣe ritual yìí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní immediately dẹ̀ ní kábíyèsí ti fi iyùn Queen Naomi sí wọn lọ́wọ́ tí wọ́n ní wọ́n ti padà fully wá sí inú ààfin wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. So wọ́n ní àǹtí wa ṣe ló torí mọ́tò ẹ̀ bọ́ gòtò ni mọ́tò ẹ̀ bàjẹ́ lórí ọ̀rọ̀ yìí náà ni. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn sísí wa gbogbo wọn fẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Ọlọ́run kàn ń jù wọ́n lọ pẹ̀lú iṣẹ́ àrà tí Ọlọ́run ń dá ni. So wọ́n ní bí àwọn security bí wọ́n ṣe lé àǹtí wa kúrò ní Royal Manor nìyẹn nígbà tí ó fẹ́ lọ wo ẹni tó wà ní Royal Manor. Because gbogbo wọn òjijì ló bá wọn wípé kábíyèsí gbé irú ìgbésẹ̀ yìí. Wọ́n ní Queen Naomi dúpẹ́ lọ́wọ́ Parọ́pò. Wọ́n kúnlẹ̀ wọ́n ké Parọ́pò wípé Parọ́pò ṣe é fún gbogbo support wọn gẹ́gẹ́ bí bàbá. Ẹ mọ̀ pé Parọ́pò really try fún Queen Naomi o. Parọ́pò try fún Queen Naomi even gan ìgbà tí stepmom kábíyèsí olórí àgbà tán ṣe ọjọ́ ìbí tán ṣe 70th birthday Queen Naomi lọ specially láti lọ kí wọn ni. Wọ́n dẹ̀ ra gift lọ fún wọn. So Parọ́pò mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ nítorí Parọ́pò mọ ìhà tí Queen Naomi kọ sí bàbá wẹ̀rí ńlá. Wọ́n ní kì í ṣe èèyàn kékeré ni Queen Naomi kọ sí bàbá wẹ̀rí ńlá. Wọ́n ní wọ́n dẹ̀ appreciate Queen Naomi gan fún gbogbo support Queen Naomi pẹ̀lú àdúrà àti gbogbo ààwẹ̀ tí Queen Naomi máa ń gbà lórí bí wọ́n ṣe máa ń dúró fún kábíyèsí ní gbogbo ìgbà tó jẹ́ pé kábíyèsí bá ní problem. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Parọ́pò fún gbogbo support wọn fún gbogbo bí wọ́n ṣe ń dúró tì wọ́n ní gbogbo ìgbà torí wọ́n ní àwọn mọ̀ pé àwọn èèyàn wọ́n dìde sí àwọn ní inú ààfin yẹn. Wọ́n ní ṣùgbọ́n Parọ́pò jẹ́ kí ojú ti àwọn wípé Ọlọ́run á dá ẹ̀mí Parọ́pò sí pé wọ́n máa pẹ́ fún àwọn.
wọ́n ní Queen Naomi dúpẹ́ gan lọ́wọ́ Bárọ́pò. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ ogbon nǹkan tí Queen Naomi dojúkọ ní inú pálásì. Ṣùgbọ́n bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa Aru wọ́n ní wọ́n sì ń bẹ̀ tí nígbà tí wọ́n ṣe ritual yìí wípé kò sí olórí kankan tó mọ̀ nígbà tí wọ́n ṣe ritual yìí. Wọ́n ní wọ́n ṣe tó di pé ilẹ̀ mọ́ ni wọ́n ní wọ́n ṣe. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní bí àǹtí wa Aru bó ṣe gba Àkúrẹ́ lọ nìyẹn tó lóun fẹ́ wá rí Queen Naomi. Wọ́n ní màmá wọn náà lé àǹtí wa Aru. Wọ́n ní wọ́n sọ fún àǹtí wa Aru pé gbogbo nǹkan tí àǹtí wa Aru ń ṣe yẹn tó ń ṣe kùlùkùlù kiri tó fẹ́ máa sẹ́ pé òun fẹ́ ṣe ọ̀rẹ́ fún ọmọ òun fẹ́ máa support ọmọ àwọn ò ní ìdí support ẹ o kó má support ọmọ wípé torí àwọn mọ̀ pé àǹtí wa Aru lè bí nǹkan tó dáa wípé ẹni kọ́ ni àǹtí wa Aru àti sísí wa gbogbo tí wọ́n ti ń jọ fọwọ́sowọ́pọ̀ láti dojú ìjà kọ ọmọ àwọn wípé kí àǹtí wa Aru dúró sílé ọkọ ẹ̀ kó dúró síbi tí ọkọ ẹ̀ fẹ́ sí kó má ẹ̀và wá sí ilé àwọn ọmọ. Wọ́n ní màmá wọn lé àǹtí wa Aru báyìí pé ẹsẹ̀ àǹtí wa Aru ò balẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣé mọ̀ pé àwọn èèyàn náà lọ́tùn lósì náà ti ń sọ wípé kí Queen Naomi wà very careful wípé kó má lọ jẹ́ pé plan work ni pẹ̀lú àǹtí wa Aru tó ń ṣe kùrùkẹrẹ mọ́ wọn. Ẹ̀yin náà dẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn gbogbo nǹkan tó ń sọ pé àǹtí wa Aru ṣe. Ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ ni pé wọ́n fún kábíyèsí ní support. Wọ́n ní bóyá wọ́n ń try láti wọlé sí kábíyèsí lára ni wípé kí Queen Naomi má gbà kí wọ́n má sún mọ́ àǹtí wa Aru kó fi àǹtí wa sílẹ̀ sáàyè ẹ̀ kán rọra máa ṣe tiwọn bí wọ́n ṣe ń ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará lé. Tá bá tún gbọ́ ẹni update a máa mú wá fún yín. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo nǹkan tó yẹ kán ṣe fún Queen Naomi gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe pátápátá fún wọn. Ọlọ́run Elédùmarè ọba láàánú á jẹ́ kí àwọn àti bàbá wéré ńlá kan pẹ́ fúnra wọn ní agbára Ọlọ́run. Kò jẹ́ bó ṣe jẹ́ bí mo ṣe máa ń sọ allegedly gbogbo àwọn gist yìí nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Ẹ ní fi ọwọ́ gbọ́mọ sí ẹni ò nígbà ṣe yín ṣe o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share tẹ́ ń like tẹ́ ń comment lórí gist wa gbogbo ẹ̀ lárí. A dẹ̀ fi ojú pa ẹnikẹ́ni rẹ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ọlọ́run ilé aláàánú á bá mi dúpẹ́ ní ọwọ́ yín. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Máṣọ́lá ni orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì yà ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe. Ẹ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ ní April 15 á bá wa láyé ara. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.